Hello. Ẹ̀yin èèyàn mi o. Tí n bá ń gbọ́rọ̀ Naomi àti gbogbo sinimá tó ń ṣẹlẹ̀ ní ààfin, pẹ̀lú bí Ọlọ́run ṣe ń fi tó ń fi Naomi ń dára láàfin, tí gbogbo àwọn ẹ̀mí èṣù tí gbogbo wọ́n sá kolobákolobà, wọ́n sá lebélebé, gbogbo àǹjọ̀nú kéékèèké, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sá wọgbé. Àwọn àǹjọ̀nú èèyàn, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sá wọnú ihò. Wọ́n ń kébò sí káàkiri páyé wọn ti bàjẹ́. Bó ṣe rí Naomi pé Naomi ti dé lánàá. Wọ́n ní bí Naomi ṣe dé lálẹ́ àná nìyẹn. Wọ́n ní kábíyèsí, ó gbà. Wọ́n ní kábíyèsí ó gba Jésù lọ́ba. Wọ́n ní lánàá yẹn, nígbà tí gbogbo àwọn dignities tí gbogbo àwọn èèyàn béèyàn, àwọn ẹni ọlọ́lá àbí àwọn ẹni ọrẹ̀lá. Ṣé mọ̀ pé wọ́n ní nǹkan tí kábíyèsí ṣe níṣojú gbogbo wọn, torí ẹ̀ ó sì ṣojú wọn, kò sáwíjàre kankan fún kábíyèsí. Àṣé iṣẹ́ àwọn olórí ni. Bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn dignities bẹ̀rẹ̀ sí ní pe kábíyèsí. Kábíyèsí, a gbọ́ pé Naomi ti bínú lọ. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Wọ́n ní kò sí ẹnikẹ́ni tó lè dùn pẹ́m, tó lè lanu sọ wípé pé nǹkan tí Naomi ṣe kò dá pé àbá ṣe jù. Wọ́n ní gbogbo èèyàn wà lẹ́yìn Naomi gbidi. Wọ́n nígbà tí kábíyèsí tí ó rí pé gbogbo àwọn èèyàn ò sí ní ẹ̀yìn òun, wọ́n ní kí nìyẹn wá ká lójú ẹ̀ nígbà tó dé ọ̀dọ̀ Naomi. Wọ́n ní kábíyèsí pé kò tó kò yẹ kó tó ẹ̀ dọ̀bálẹ̀, kò tiẹ̀ yẹ kó ṣe nǹkan kan torí kábíyèsí ni. Kábíyèsí ní nǹkan tí ó bá máa gbà, tó bá máa ṣe, pé tí Naomi bá sọ pé kóun ṣe, kóun á ṣe. Ó ní kóun tiẹ̀ bọ́ aṣọ ìgbéraga sílẹ̀, àbí kó bọ́ aṣọ pé bóyá ẹnìkan bàbí ọ̀. Ṣùgbọ́n pé kí ìyàwó òun padà sọ́dọ̀ òun. Ó ní kò sí nǹkan tó máa gbà tó òun ò ní fún. Ó ní because òun ò mọ nǹkan tó ṣe òun, pé kí Naomi jọ. Naomi ní kíni, ó máa lọ sí public tó ti sọ ọ̀rọ̀ yẹn, wàá tún lọ sọ ní public tó tóbi bẹ́ẹ̀, kó wá sọ pé òun mọ nǹkan tó ṣe ẹ́. Pé bẹ́ẹ̀ ni. Wọ́n ní tí ò bá jẹ́ pé kò sí tí anybody lè sọ. Pé òun gbọ́ tiwọn, òun dẹ̀ gbọ́ ẹ̀bẹ̀, pé ẹ̀bẹ̀ tí kí kábíyèsí tún padà. Wọ́n ló fún ní condition yẹn, ó lágbára. Kábíyèsí lókè, òun á gbọ́, òun á ṣe. Ṣé rí gbogbo àwọn dignities ní kábíyèsí ló ń pè kó túbọ̀ bá òun bẹ Naomi. Wọ́n nígbà tí ẹ̀bẹ̀ ti wá tó ẹlẹ́bẹ̀, kábíyèsí ti bẹ̀bẹ̀ débi tán tí ń bẹ̀bẹ̀. Wọ́n ní kó tiẹ̀ lọ sí rédíò kó lọ sọ. Wọ́n ní kó lọ sọ sí rédíò. Wọ́n ní tí kábíyèsí tiẹ̀ ti sọ, tó ṣe pé ó ti fẹ́ ju ti rédíò lọ. Wọ́n ní tí ẹ bá rí àwọn èèyàn bí èèyàn, àwọn ẹni bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn bí èèyàn. Wọ́n ní kí Naomi wá dìde báyìí, pé kó máa lọ. Ṣé àwọn pé bàbá Ọbásanjọ́, ó lóun máa lọ dúró de Naomi láàfin lénìí, pé kóun tó dé ààfin kóun bá Naomi. Àwọn bàbá tó ju bàbá lọ, àwọn tó ti tó ní ọmọ, ká má tí sọ pé àwọn tó tóbi lọ́mọ. In fact, wọ́n ní respect yẹn ti pọ̀. Wọ́n ní Naomi ti ní iyì, ó ti ń lọ́wọ́. Pé bẹ́ẹ̀ ti tọ́tẹ̀ yìí, pé kábíyèsí ṣe o. Pé kábíyèsí ló wá ní Naomi wá lóun ti gbọ́, òun á dé. Wọ́n ní car mẹ́rin, 5 cars gẹ́gẹ́ bá ṣe gbọ́ ní internet pé wọ́n ní kán lọ gbé Naomi. Àti tó máa escort, àti tó máa gbé, àtàwọn tó máa ṣíwájú. Pé mọ́tò 5 ló lọ. Kábíyèsí rán lọ. Wọ́n ní wọ́n dé ibẹ̀, wọ́n tún da mọ́tò lófo padà. Ó lóun á surprise kábíyèsí sẹ́. Nǹkan tí kábíyèsí fojú òun rí. Ó lóun á ṣe ṣégè mẹ́wàá fún kábíyèsí. Ó ní wọ́n lọ o. Ó ní àwọn people yẹn lọ o. Bó ṣe dé ibẹ̀, wọ́n gbé mọ́tò òfurufú padà. Bó ṣe gbé mọ́tò òfurufú padà, ní kí ni mo rí? Oríṣiríṣi. Wọ́n ní kábíyèsí ni. Wọ́n dé, wọ́n ní kábíyèsí. Wọ́n ní woman yẹn lóun ò tẹ̀lé wọn. Pé kò tẹ̀lé wọn. Wọ́n ní nígbà tó wá di nǹkan bí ọwọ́ ìrọ̀lẹ́ pátápátá, tí ó dàbí pé ti ní fẹ́rẹ́fẹ́rẹ́ díẹ̀, tó máa wo èèyàn bíntín ni
Naomi wá dé, ó ti arrange àwọn tó máa tẹ̀lé wọ́n ní bí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn, àwọn mọ́tò bọ̀gìnì àwọn security, àwọn ọlọ́pàá gbogbo ẹ̀ wọ́n tẹ̀lé Naomi. Wọ́n ló surprise kábíyèsí lánàá. Wọ́n ní bó ṣe dé ààfin bíbà. Wọ́n ní tán gbọ́ pé ibi tí kábíyèsí ti ń sọ pé àbóhùn ti lose ọmọ ìyàwó ọmọ yóò ní dé mọ́. Torí márùn ló gbé lọ. Wọ́n ní Naomi lóhùn tẹ̀lé wọn lọ. Kọ́ máa lọ. Àṣé Naomi. Ìjọ yẹn lánàá náà ni Naomi wá dé sáàfin. Wọ́n nígbà tí Naomi dé sáàfin. Wọ́n ní ológìnní Tàjòdí, èkúté ilé wọ́n para mọ́ ni. Wọ́n ní ẹ wá wo gbogbo atmosphere ní ààfin yẹn lánàá. Ó ga jù. Wọ́n ní kẹ wá wo bí àwọn NRC tí kábíyèsí kó sáà. Wọ́n sá lọ lebélebé. Wọ́n ní ṣe ni Ashley ṣe mọ̀ pé òun kò lójú tì kò dípò lójú. Òun ò mọ ojú kò mọ́ra. Ó sá jáde. Kábíyèsí. So ìyẹn pé bẹ́ ṣe fẹ́ ṣe lélẹ̀. Òun royal manor yẹn tó ń sọ pé òun fẹ́ dúró, jẹ́ kó òun dúró síbẹ̀. So ìyẹn pé ẹ tún padà lọ gbé Naomi padà. Wọ́n ní kábíyèsí wá sọ pé àṣírí yín ti tú. Gbogbo nǹkan tẹ lérò Ọlọ́run ti bàjẹ́, ó ti parẹ́. Wọ́n dojú ti Ashley. Wọ́n ní Queen Naomi gan pàápàá. Wọ́n ní bó ṣe wọlé tó wọnú ààfin bí ìgbà tí elephant wọlé pé bí kò ti mìnà. Wọ́n ó ti dúró bí àgbò tó tàdí sẹ́yìn tó lọ máa gbára wá. Wọ́n ní kì í máa ṣe kékeré pé Naomi ti dé sí ààfin níbi tí gbogbo àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn. Wọ́n ní kó má worry o pé wọ́n wà lẹ́yìn ẹ̀ digbí. Pé láàfin yẹn pé kó lọ. Kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdún ọbẹ̀. Wọ́n ní tẹ bá rí àwọn èrò tán kí Naomi lẹ́yìn. Ṣé rí? Kò sí ní ẹni tọ́lọ́run bá ti dá kò ṣe farawé. Wọ́n ní ẹni tọ́lọ́run bá ti sọ pé nǹkan báyìí tọ́lọ́run bá ti ṣe ní ayé ẹ̀dá, òǹtọ̀hún kò tí ì débẹ̀. Ṣùgbọ́n tọ́lọ́run ó ti ready láti ṣe, kò sí ni. Wọ́n ní kò sọ́gbọ́n tẹ máa dá láyé yìí tí Sátánì, kò sí ìwà tẹ lè hù tí Ọlọ́run ò ní ju Sátánì lọ. Ẹ̀yin èèyàn wa, ó ga o. Àdúpẹ́ pé Naomi ti dé. Naomi ti dé sáàfin. Ó ti kúrò l'Ákúrẹ́. Ó ti dé sáàfin. Wọ́n ní pẹ̀lú few days tí Naomi fi kọjá sí Àkúrẹ́, péjú kábíyèsí. Ó rí mẹ́wàá ní nǹkan tí wọ́n ní Naomi fojú ẹ̀ rí. Because àwọn olórí kórí tán lọ gbé Naomi, tán lọ gbé kábíyèsí ní condition tí ò dá, àwọn náà fi nǹkan kan bo kábíyèsí lójú. Wọ́n ní kábíyèsí máa sunkún pé kí lélẹ̀. Wọ́n ní kábíyèsí ò ní sunkún pé nǹkan tó ju wá ṣé òun lójú rí, ṣe bóun ló fẹ́ yàwó. Ẹ ta dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó ń rùn lẹ̀, gbogbo nǹkan tó ń fi ṣe kábíyèsí, tó ń fi ṣe oríṣiríṣi, Ọlọ́run ọba ìyanu, ó ti bá wa ba gbogbo agbára òkùnkùn jẹ́. Ó ti gbé ìmọ́lẹ̀. And as much as pé ìmọ́lẹ̀ wà nínú ààfin yẹn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Nǹkan tí kábíyèsí wà after nìyẹn. Ìmọ́lẹ̀ ti dé. Tí Naomi bá kàn ti dé sáàfin báyìí, ìmọ́lẹ̀ ti dé. Òkùnkùn gbọ́dọ̀ sálọ pátápátá ni. Wọ́n ní ọmọ tó ń ké tí ìyá ẹ̀ ń rẹ̀ lẹ́kùn. Wọ́n ní ọmọ tó ń ké pé báwo ló ṣe sọ o. Wọ́n ní ó yé ọmọ tó ń ké. Ìyá ẹ̀ tó dẹ̀ ń bẹ̀ kẹ̀, ó yé ìyá ẹ̀ tó ń bẹ̀. Ẹ wo bí scenario yẹn ṣe rí. Ohùn ọmọ tó ń sunkún, ó yé ọmọ tó ń ké. Ó dẹ̀ yé ìyá ẹ̀ tó ń bẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan. Ẹ bá mi share, kẹ bá mi like, kẹ bá mi subscribe, kẹ dẹ̀ bá máa fi ìtókù sí comment section. Ẹ ṣé, ẹ bá mi love.
kẹ́ bá mi comment sí. Lórúkọ Jésù, ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé o, bẹ̀ ṣe ń bá mi tẹ̀ka, tẹ bá mi comment, tẹ bá mi ṣe gbogbo. Jésù Kristi, ààbò Ọlọ́run á dájú lórí yín o. Ẹ̀yin ní kú ò ní jí yín parun ní sọ yín lọ́jọ́. Ọwọ́ tẹ fi ń tẹ̀ka yẹn, ẹ̀ ní fi gbọ́mọ sí. Lágbára ẹ̀jẹ̀ Jésù, ààbò Ọlọ́run á dájú lórí wa. Ọdún ayọ̀ la ó ṣe o. Lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣé gan. God bless you all. Amen.